Hello. Ẹ̀yin èèyàn mi, ó ga o, a kú dédé ìwòyí ní ọ̀rọ̀ Ashley àti ìyá onífá. Wọ́n ní adìyẹ tó bà lókùn ni, aró òrókùn, aró òró adìyẹ. Ó ń lọ́rọ̀ Ashley àti ìyá onífá. Nígbà ṣe kékeré, wọ́n ní gbogbo ọ̀nà Ashley ni ìyá onífá ti lọ, tó ti lọ ń block. Wọ́n yìí wọ́n ìyá onífá pé kí ìyá onífá jọ kó padà sáfìsì. Ṣe ṣàgbọ́ pé kábíyèsí ti rán àwọn security jáde ní yàntúrú. Púpọ̀ níbi kíbi tí wọ́n ti rí ìyá onífá kan bẹ́ẹ̀ ìyá onífá kan máa bọ̀ láàfin. Torí náà, ó máa lágbára o. Pé kí ìyá onífá máa bọ̀ láàfin, wọ́n ní kábíyèsí kan sá síbi sásọ. Ẹ mọ̀ pé àwọn ancestor wọ́n ní kábíyèsí ò dé bẹ́ẹ̀ láti lọ tí ẹ bá wọn sọ̀rọ̀. Bí kìíní ṣe fẹ́ rí. Ìyá onífá tó dẹ̀ máa ń jí ẹ̀ up. Já ṣe báyìí, kó lè dá, kó lè rí bó ṣe ń rí. Wọ́n ní kábíyèsí náà kò tún dọ́dọ̀ wọn. Wọ́n bá tún láwọn yẹn náà tó ń bínú, wọ́n bínú sí nǹkan tí kábíyèsí ṣe fún ìyá onífá. Now, gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́, pé Ashley ó ní odò tó máa lọ ń ṣe sacrifice. Wọ́n ní powerful odò ni o. Ó tó bá ti débẹ̀ báyìí, wọ́n máa gbọ́ tiẹ̀ tó bá ti ṣe. Wọ́n ní ìyá onífá lọ dènà dé níbẹ̀ yẹn, tó lọ fẹjọ́ Ashley sùn ní ibi odò tó máa lọ ń bọ̀, tó lọ ń fún wọn ní kíní, tó ń fún wọn ní bribe, tó ń ṣe kíní, tó ń ṣe ìgbà. Wọ́n láwọn yẹn ní àwọn èèyàn ìgbà mọ́. Ìyá onífá lọ bẹ̀rẹ̀. Nígbà tí ìyá onífá débẹ̀, ìyá onífá láti sọ fún wọn pé Ashley o, lọ́rọ̀ kan ṣá, ó lọ fẹjọ́ Ashley sùn ní odò yẹn. Òun block ẹ̀, kàn bá òun block ẹ̀ kò lè débi, kò sí nǹkan tó bá fẹ́ nínú odò yìí tẹ́ máa fún un. Àwọn yẹn ní wọ́n ti rí gbogbo nǹkan tó ń lọ. Ìyá onífá ọkàn balẹ̀, gbogbo máa ṣe ṣíṣe, wá di ṣíṣe. Wọ́n ní kábíyèsí ìyá onífá ti lọ block ẹ̀ níbi tó ti ń ṣe tó yẹ kó ìyá máa ṣe sacrifice. Wọ́n ní gbogbo ọ̀nà pátápátá ní ìyá onífá ṣe jù lọ. Wọ́n dẹ̀ lẹ́ni tó máa jùyàn lọ, ó lè jùyàn nù. Títí gbogbo agbára Ashley ń bo ló wà. Pé ìyá onífá ló fẹ́ fi ọwọ́ pa idà ẹ̀ lójú, pé ká má rí. Ó mà lágbára gan. Ìdúró sí ìbẹ̀rù sí fún ẹni tó gbódò mì. Òun lọ́rọ̀ Ashley pé òrẹ́ ni bá compete, àbí òrẹ́ ni ṣe gbogbo ẹkùn fẹ́ ṣe pa. Ó wá jẹ́ ìyá onífá. Káì. Wọ́n ní kẹ́dẹ̀ máa wò ó ti mú kí kábíyèsí kọ́sẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìwà ọ̀tọ̀mọ̀pọ̀ tí Ashley ṣe sí kábíyèsí. Tèmi náà bá wò ó ṣe lànà kábíyèsí tún ṣe mí. Ẹni ẹlẹ́ni kò mọ̀ nǹkan kan. Ẹni ẹlẹ́ni ò mọ̀ pé wọ́n á ti lo kíní yẹn fún kábíyèsí. A sáré ṣiṣẹ́ ní pápá. Pápá yẹn wọ́n bá tó fẹ́ fi ṣiṣẹ́ pápá. Ó ń ba nǹkan jẹ́ gidi gan fún kábíyèsí. Ó nìyẹn sì wọ́n ti ní kí kábíyèsí lọ ṣe tutù. Kókó ṣe gidi gan níbi tí wọ́n ti máa gbọ́, níbi tí wọ́n ti máa rí, tí wọ́n dẹ̀ máa gbọ́. Pé torí àwọn ará bíbà yìí wọ́n ń pa itú. Wọ́n lè pa itú fún sí kábíyèsí lára. Wọ́n pa egungun itú náà tó jẹ́ kí wọ́n fẹ́ fi sókínkín ba ìlú jẹ́. Kẹ́rí pé àwọn pípù yẹn àwọn akóṣìbírí wọ́n fẹ́ kó bá kábíyèsí.
Tẹ bá ń gbọ́ oríṣiríṣi tó ń sọ, wọ́n fẹ́ dethrone ẹ̀, wọ́n fẹ́ ṣègbà, wọ́n fẹ́ ṣàwọ̀. Tó jẹ́ pé nǹkan tí àwọn olórí yẹn tó fẹ́ kí gbogbo wọn kàn ṣe nǹkan tó ní ṣe, kí gbogbo wọn fọ̀dà gbé. Wọ́n fẹ́ fọ̀dà gbé ni, kì í ṣe pé bóyá dẹ̀ ń ṣe. Ashley kedere ni chief betrayer, torí àwọn fámìlì ẹ̀ ojoojúmọ́ náà ń búra mọ́ra wọn sí kábíyèsí. Pé kán ti kábíyèsí kúrò káwọn wọlé, kán ti kábíyèsí kúrò káwọn náà lè mọ bó ṣe ń lọ. Ṣé gbọ́? Ṣe kékeré o pé Ashley ó ń ṣiṣẹ́ jẹ́, and iṣẹ́kíṣẹ́ tó dẹ̀ ń jẹ́ yẹn, ó ti ń hàn léèmọ̀ o. Ó ti ń hàn léèmọ̀. Nígbà tá a sọ fún ẹni tó ń ṣe bí pé kó yé ṣe bí mọ́, ó tọwọ́ ọmọ ìbáṣọ náà. Ẹ ti stay gúle ṣáá ni. Àwọn làwọn wà ńbẹ̀, àwọn làwọn ọmọ nílẹ̀, àwọn làwọn oh God forbid. Ṣé ó tọ́ ń bókù náà? Ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ rí nǹkan gangan, ẹ fẹ́ ríran wò. Ẹ dẹ̀ máa gbọ́ etí yín á dẹ̀ gbọ́ ìró ayọ̀. Àwọn ọ̀rọ̀ tó jọjú ń gbèsè tó dẹ̀ dùn létí láti gbọ́. Àwọn máa mú wá fún yín, ẹ̀yin èèyàn wa. Nǹkan tá a gbọ́ nìyẹn. Tí ìyá Adéfá bó ti lọ dènà dé ní river, wọ́n dàgbò tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá. Nǹkan tí Ashley àti ìyá Onífá perform, tí kábíyèsí àti Ashley perform pẹ̀lú sí ìyá Onífá Aláàfin yẹn, wọ́n ní ìyá àgbàlagbà tó sunkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pé kábíyèsí ẹ̀ẹ́dẹ̀ ìsinmi ẹ̀dọ̀. Ẹ jẹ́ ká wo nǹkan tí ó ṣẹlẹ̀. Wọ́n ní ìyá Onífá ò ṣe yẹn. Níṣe ni ìyá Onífá lọ tó dúró tí ó ṣe Ashley dúró ti ìyá Onífá gbágbágbá. Wọ́n ní àkọ́dá orókè kò tó àdágbé yìí. Nǹkan tí ìyá Onífá máa fojú ẹ̀ rí gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́. Wọ́n ló ti ń tú gbogbo oríṣiríṣi àṣírí Ashley torí kábíyèsí every time. Ẹ bá mi pè ìyá Onífá, mo fẹ́ mọ àṣírí tó wà ńbẹ̀. Ẹ bá mi pè ìyá Onífá, mo fẹ́ mọ̀ di nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin. Nígbà ìyá Onífá bá dé gẹ́gẹ́ bí àgbàlagbà, ó mọ nǹkan tó ń ṣe. Ìyá Onífá á sọ àwọn ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́. Á stop ẹ̀. Kò ní sọ̀rọ̀ púpọ̀ rẹpẹtẹ. Ṣé ó yé wa báyìí? Kò ní sọ̀rọ̀ rẹpẹtẹ, ó kàn máa sọ appending pé ká fi ọgbọ́n ṣe é. Ó ní ìyá Onífá ń try láti ṣe ní ààfin. Ẹ wo bí Ashley lè ṣe túnú àṣírí ẹ̀. Ashley túnú àṣírí kábíyèsí àbí ìyá Onífá túnú àṣírí Ashley débi pé ọmọ ọwọ́ ẹ̀ yẹn, wọ́n ní nǹkan tí tó cover tó bò mọ́lẹ̀ pé kì í máa ṣe kékeré lórí Adémákinwá yẹn. Wọ́n ní kì í ṣe kékeré o. Kì í ṣe kékeré ni wọ́n sọ pé ìyá Onífá tó fẹ́ tú àṣírí Ashley. À ń sọ pé bóyá wọ́n ní kò mọ̀ bẹ́ẹ̀ o, pé àṣírí ẹ̀ máa ó pọ̀ tó máa tú. Kì í ṣe pé ìyá Onífá ò lágbára tó lè ṣe. Ètò kan fi ọgbọ́n àgbà arúgbó. Ẹni tó ń sọ pé ìyá yẹn ti lọ bí 80 sí 85. Tọ́lọ́run kàn lọ́rẹ̀ mi màmá yẹn nítorí ìwà òtítọ́ àtòdodo tí màmá yẹn máa ń hù. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olódodo lọ́lọ́run wà o. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Ẹ bá share, kí ẹ bá like, kí ẹ bá fi tó kù sí comment section.
ẹ ṣé gan-an ni, ẹ ṣé ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Àánú Ọlọ́run á dẹ̀ péye nínú ayé wa. Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Lágbàdúrà, àmín. Ẹ ṣé, ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan-an, ẹ ṣé tẹ́tí sí wa. Bye.